أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. àwọn àǹfààní tí a mú wá lọ́sẹ̀ yìí fúnra wa tí ó máa jẹ́ àǹfààní fún wa òun náà ni nípa wípé àmì tí tá a máa rí lára àwọn tó bá jẹ́ ará ọgbà ìdẹ̀ra, àmì tá a fi máa mọ ará ọgbà ìdẹ̀ra. Àwọn nǹkan tí a fẹ́ kà fúnra wa yìí, àwọn nǹkan méje yìí tá a fẹ́ kà fúnra wa yìí, lópin ìgbà tá a bá ti ń rí àwọn nǹkan yẹn lára èèyàn kan nínú Islam tó jẹ́ ọmọ mùsùlùmí, yóò máa tọ́ka sí wípé àmì wípé ó ń ṣiṣẹ́ àlìjẹ́nnà nìyẹn, ọmọ àlìjẹ́nnà ni tá a bá ti rí àwọn àmì yìí lára rẹ̀. Gbogbo àwa tá a bá gbọ́ ohun tá a fẹ́ sọ yìí, táwa náà bá ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ jẹ́ ká continue láti máa ṣe dáadáa, ká ṣe kó pọ̀. Ẹ dákun, torí pé àǹfààní ni fún ẹni tó wáyé, torí ayé lò ní rọ̀rùn, torí sàárè rẹ̀ lò ní rọ̀rùn, tó tún rí àlìkìyámọ̀ lò ní rọ̀rùn. Ẹni tó wáyé nù, ẹni tó wá ayé nìyẹn o, ẹni tá a lè sọ pé ó wáyé nù. Àwọn àmì tí àfáà wa sọ fún wa, ó ní alamatu ahlil janna, ó ní àwọn àmì tá a fi máa dá ará ọgbà ìdẹ̀ra mà. Sab'a, ó ní méje ni o. Tá a bá ti rí ẹnu àwọn àmì méjèèjì yìí lára èèyàn, wọ́n túmọ̀ sí pé ẹni yẹn ń ṣiṣẹ́ àlìjẹ́nnà kalẹ̀. Ó ní alákọ̀ọ́kọ́ nú ẹ̀ ní wípé an yakuna wajhuhu malihan, ó ní ẹni yẹn yóò máa bẹ lẹ́ni tí yá sí pé ojú rẹ̀ yóò máa fàyàn mọ́ra. Wajhuhu maliha, kò ní jẹ́ olójú líle, ojú rẹ̀ ó rọ̀ láti súnmọ́, bí èèyàn bá ti pàdé ẹ̀ wọ́n pé eléyìí ó ṣe é súnmọ́. Ó jẹ́ ẹni tójú rẹ̀ fàyàn mọ́ra, gẹ́gẹ́ bí hadisi Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó ní bashashatul wajhi atiyatu thaniya, tó ní ìtutù ojú ọ̀rẹ́ ẹlẹ́ẹ̀kejì ni. Tó pé bí èèyàn bá jẹ́ olójú rírọ̀, tójú rẹ̀ fàyàn mọ́ra, àwọn èèyàn ó máa súnmọ́ ẹ̀, wọ́n máa súnmọ́ ẹ̀. Kò ní já sí pé owó ọwọ́ rẹ̀ nìkan náà máa wò, wọ́n pé wallahi èèyàn tútù ni, ojú rẹ̀ sì fàyàn mọ́ra dáadáa, èèyàn tó níwà tó dá lára ni. Àfáà ní alákọ̀ọ́kọ́ nù. Ó ní ẹlẹ́ẹ̀kejì nínú àwọn àmì tá a máa rí lára ọmọ àlìjẹ́nnà tó fẹ́ wọ àlìjẹ́nnà, òun náà ní pé wa lisanuhu dhakira, ó ní ahọ́n rẹ̀ yóò máa dárúkọ Ọlọ́run ní gbogbo ìgbà. Bó bá bá àwọn èèyàn sọ̀rọ̀, ẹ máa rí nínú ọ̀rọ̀ rẹ̀ pé yóò máa dárúkọ Ọlọ́run sí. Àfikẹ́rù Ọlọ́run kò ní wọ́n lẹ́nu rẹ̀, gbogbo wákàtí, gbogbo ìṣẹ́jú ló máa dárúkọ Ọlọ́run ọba. Kò ní fi Ọlọ́run lẹ̀ níṣẹ́jú kan, àwọn rẹ̀ ó máa dárúkọ Ọlọ́run ní gbogbo ìgbà. Nínú àwọn àmì tá a tún máa rí lára ọmọ àlìjẹ́nnà ni. Àfáà ní ẹlẹ́ẹ̀kẹta aw qalbuhu khashi'an, tàbí ọkàn rẹ̀ yóò jẹ́ ọkàn olùpáyà Ọlọ́run, kò ní máa bínú síyàn, kò ní máa báyàn jà, kò ní máa sọ̀sọ́kúsọ síyàn. Ẹ rí bẹ́ẹ̀ pé tó pé ọkàn òun ló ń control bọ́dì. Tọ́kàn èèyàn bá ti dáa, bọ́dì máa dáa. Tọ́kàn èèyàn ò bá ti dáa, bọ́dì yẹn ò lè dáa. Ọkàn yẹn ó jẹ́ olùpáyà Ọlọ́run, kò ní máa báyàn jà, kódà bí èèyàn bá bínú sí yóò tún máa bẹ̀ dákun, èyí tó ń bínú yóò nẹ́tọ̀ọ́, yóò tún máa sọ bẹ́ẹ̀. Nínú àwọn àmì tá a máa rí lára olùpáyà Ọlọ́run. Ẹlẹ́ẹ̀kẹta nù. Ẹlẹ́ẹ̀kẹrin táfà sọ fún wa, ó ní wa yaduhu saqiyatan, wa yaduhu saqiyatan, ó ní wọ́n ní pé ọwọ́ rẹ̀ yóò jẹ́ ọwọ́ tí máa ń ta ọrẹ. Ọwọ́ rẹ̀ ó máa jẹ́ ọwọ́ ọlọ́rẹ, yóò máa ta ọrẹ. Àtẹni tó mọ̀, àtẹni tí ó mọ̀ ló máa ṣàánú. Kódà àtẹni tó ṣiṣẹ́ fún, àtẹni tí ò ṣiṣẹ́ fún lẹ́ẹ̀máa rí tí ó máa ṣàánú. Tó pé ó ti jẹ́
àmì nínú àwọn àmì ó ti jẹ́ èèyàn tó yá sí pé ó ń ṣiṣẹ́ àlìjẹ́nà kalẹ̀ òun ò ṣiṣẹ́ ayé nìkan ń ṣiṣẹ́ àlìjẹ́nà kalẹ̀ ìyẹn ló fà á tó yá sí pé yóò fi máa fi owó rẹ̀ yóò fi máa ta ọrẹ fáwọn èèyàn yóò máa náwó fáwọn èèyàn gan yóò máa ṣàánú àwọn èèyàn gan táwọn èèyàn fi máa sọ̀rọ̀ ẹ̀ dáadáa ẹlẹ́ẹ̀kẹrin nù ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn àmì tá a ti fi máa rí lára èèyàn pé ọmọ àlìjẹ́nà ni wa salatuhu sahihatan wa salatuhu sahihatan ìrun kíkí rẹ̀ náà yóò tún dà yóò mọ̀ òun kí lásìkò tá a wà yìí ẹlòmíì ó fẹ́ kí rákà mẹ́rin láàrin 3 minutes ó ti parí rákà mẹ́rin jẹ́ yẹn farabalẹ̀ kírun gbogbo ẹni tó bá ti farabalẹ̀ kírun láyé ìrun rẹ̀ ó dá lọ́dọ̀ Ọlọ́run ẹni tí ò bá ti máa farabalẹ̀ kírun ìrun rẹ̀ ò lè dá ìrun rẹ̀ ò lè pé àbí kó ní ìfarabalẹ̀ pẹ̀lú òun kíkí tó pé àwọn ìrun tá à ń kí yẹn náà ó ní májẹ̀mú tiẹ̀ o ó ní ṣùrùt òfin tó de ìrun ṣùgbọ́n àwọn tó bá jẹ́ pé wọ́n ń ṣiṣẹ́ àlìjẹ́nà nínú àwọn àmì tá a máa rí lára rẹ̀ ni pé yóò máa farabalẹ̀ kírun kò ní máa kírun wọ wùjàwùjà yóò máa farabalẹ̀ láti kírun ìrun rẹ̀ ó máa dá lọ́dọ̀ Ọlọ́run ni gbogbo òkú rẹ̀ yóò dá sùjúdù ẹ̀ gbogbo àfikà tó ní ká máa wí bẹ́ẹ̀ yóò máa rí wí níwọ̀rùn ìdúró rẹ̀ yóò dúró dáadáa àwọn súwárù tó fẹ́ kà suratul Fatiha yóò farabalẹ̀ ká àwọn súwárù tó fẹ́ kà tẹ́lẹ̀ yóò farabalẹ̀ ká owó àwọn èèyàn ni wọ́n dá níwájú Ọlọ́run ẹlẹ́ẹ̀karùn ni ẹ̀ àfáàní ẹlẹ́ẹ̀kẹfà wa sawmuhu kamilan ó lẹ́ẹ̀kẹfà ní wípé ààwẹ̀ rẹ̀ tó ń gbà wa sawmuhu kamilan ààwẹ̀ rẹ̀ tó ń gbà yóò máa pé lọ́dọ̀ Ọlọ́run owó Ramadan tí ń bọ̀ wáyìí gbogbo àyè tọ́lọ́run ní ká jìnnà sí ká má súnmọ́ kò ní súnmọ́ bẹ́ẹ̀ gbogbo tọ́lọ́run ní ká má ṣe kò ní ṣe gbogbo tọ́lọ́run ní ká mójútó ní ó máa mójútó nínú oṣù Ramadan náà àfààní nínú àwọn àmì tá a máa rí lára ẹni yẹn fọmọ àlìjẹ́nà ni ààwẹ̀ rẹ̀ tí ó gbà yóò máa pé lọ́dọ̀ Ọlọ́run ẹlẹ́ẹ̀kẹfà nìyẹn ẹlẹ́ẹ̀keje táfà sọ fún wa ó ní wa yusallimu ala kulli muslimi yalqa'u ó ní wọn ni ẹni tó yá sí pé yóò máa kí gbogbo mùsùlùmí lẹ́ni tó bá ti pàdé rẹ̀ lẹ́ni tó bá ti pàdé rẹ̀ kò ní sọ pé àwọn eléyìí kì í ṣe àlùsùn tó pé òun jẹ́ àlùsùn náà àwọn eléyìí kì í ṣe àlùsùn náà mi gbọ́dọ̀ kí wọn àwọn eléyìí ń ṣe àlùsùn náà wọn ṣòkòtò wọn ò fò sókè mi gbọ́dọ̀ kí wọn irọ́ ọmọ àlìjẹ́nnà gbogbo èèyàn ni ó máa kí àti tìjàníyà ni kọ̀dìríyà ni àlùsùn náà ni tẹ̀mílíìgì ni sálàfù ni gbogbo tó bá ti ń jẹ́ ìran jọ̀mọ́ nínú Islam bẹ́ẹ̀ máa rí owó ẹni yẹn tó máa bá wọn ṣe yóò máa bá gbogbo wọn ṣe yóò sì máa kí wọn nítorí pé ó ti mọ̀ bẹ́ẹ̀ pé mùsùlùmí kan náà ní gbogbo wa àbá ní inú àwọn àmì tá a máa rí lára owó ẹni yẹn yóò máa kí gbogbo ẹni tó bá ti ń jẹ́ mùsùlùmí lẹ́yìn tó bá ti pàdé rẹ̀ yóò kí wọn dáadáa yóò ṣàyẹ̀yẹ̀ pẹ̀lú wọn dáadáa kò ní sọ pé eléyìí ń ṣara wa nínú tìjàníyà làwa àwọn eléyìí ń ṣe tìjàníyà àbọ̀dọ̀ kí wọn sálàfì làwa àwọn eléyìí ń ṣe sálàfì àbọ̀dọ̀ kí wọn alùsùnà làwa àwọn eléyìí ń ṣe alùsùnà àbọ̀dọ̀ òun ò ní ẹ̀ ní rí ìyẹn lára rẹ̀ gbogbo mùsùlùmí yóò máa kí eléyìí ni àwọn àmì méje tá a fà sọ fún wa tá a máa rí lára mùsùlùmí tó fẹ́ wà Jánnà gbogbo àwa tí ń tà sọ yóò bá ti sí lára wa ẹ dákun ẹ já gbìyànjú láti ṣiṣẹ́ tọ́ àwa tó bá sì ti wà lára wa náà kẹrí ẹ jẹ́ a máa kọ̀ntínú láti máa ṣe ká lè padà pẹ̀lú ọmọ àlìjẹ́nnà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin.